الله وزيرا له ملكك والأغيار أغيار ìkẹ́ ọlọ́run àti orí ajẹ́jẹ́ tẹ́ kí ó máa bá aṣíwájú ayé àti tọ̀run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bí ó bá jásí pé ní Kòròdú láwà ní a máa sábà rí ọba Ànábì jù báyìí lọ sallallahu alayhi wa sallam. Àbọ̀sẹ́kùnrin àsàlátù gbogbo àwọn ẹni ọlọ́run tó ti kọjá dájá lùbáríkà àwọn ọmọ ẹ̀lẹ́ bàbá wa Al-Kibritul Ahmar radiyallahu ta'ala anhu Maulana Sheikh Ahmad Al-Rifai Indasalati radiyallahu ta'ala anhu bàbá wa Alhaji Àgbà Maulana Sheikh Muhammad Kamaluddin Al-Adabi radiyallahu anhu bàbá wa Lágége Maulana Sheikh Adam Abdullah Al-Alori bàbá mi Maulana Nakim Al-Asrafi omidina alfawa àgbà Maulana Sheikh Aliyu Zazuli àti gbogbo ọ̀nà tí ẹ̀rì kọ̀ọ̀kan wá gbà lókun lọ́rùn bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Mo kí àwọn bàbá wa ní jòkó ọ̀rọ̀ ìlera àwọn bàbá wa imam ọ̀rọ̀ ìlera àwọn bàbá wa imam àwọn bàbá wa imam ọ̀fẹ́ wá dérí àwọn àlùfáà wa òsàfà òsòlówó sàfà fakharul ulama bàbá wa Sheikh Murtada Amukumowo adamallahu hayatahu ẹkú ìfẹ́ ọlọ́run wòyí bí oṣù kásíṣe náà ọ̀dọ̀ yín làwọn bíbà yìí bá a tún ṣe wá dé bíbà yìí lónìí náà kò tún sẹ́yìn yín náà àfáàní là amúrúkà máa ń kó lè sá níbi nàfíìn. làárúkà máa ń kó lè sá níbi nàfíìn. ìsálámù yẹ kú. ìsálámù yẹ kú sílùlì. Ẹlòmí àfẹ́ràn yà lára lásán kò ní dọ́kàn ó jòkó sínú ọkàn yín bẹ́ẹ̀ tọ́lá bí ọlọ́run bá tún ní ẹdún kó Nàìjíríà tẹ́ tún lọ ní ìlú aláwọ̀ funfun lọ́hùn bẹ́ẹ̀ bá tún dé ẹ̀dùn ránṣẹ́ ẹ̀kìtì sí wa pé ẹgbẹ́ fún sẹ́rù wọ́n ránṣẹ́ sẹ́yìn náà tọ̀ ọ̀nàì tọ̀ ẹ̀ sọ ọ́bẹ̀ rí àmọ́ ọlọ́run bá sì rí lónìí náà nù èmi sọ tèmi fáyé nù ọlọ́run wọn dáadáa náà tẹ gbà lọ́wọ́ àwọn àgbàlagbà tẹ tara wọn jáde tẹ́yìn náà wá dúró lórí ẹsẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọ yẹ̀yìn ní sáà àmín. ó kí afọ àwọn àtọ́lá ẹkú àpọ́nlé wa lẹ́kùn ojú òní ẹni tí wọ́n bá kà lábùkù rí kò ní mọ ìyá àpọ́nlé ọba tó wá pọ́n ayé lé náà mọ́kànyé lábùkù ó kí bàbá wa sílé àyàwó àgbàlagbà lẹ́jọ́ kó kọ́nà wọlé àwọn lọ́dọ̀ ọlọ́run wọlé àgbàríkà wọn kó ti kájọ ọba lókè ó kí gbogbo àwọn alága wa lọ́kùnrin ọmọ ilé ìyàwó àdín gbogbo ìyàwó lóbìnrin mo kí àwọn olóyè bàbá olóyè ọba ọsẹ nílé pa ọba náà ni ọlọ́run ní kọ́lá ayé jẹ́ o mo kí gbogbo ẹ̀yin yúùtù ní Ìbádùn Rahman mo kí mísánà ní Ìbádùn Rahman mo kí gbogbo àwọn jàmá mo kí àwọn àlùfáà wa gbàgbàgbà bàbá wa ní bání ni bàbá wa ní tàjíà ni bàbá wa nílé gbágbá ni gbẹ̀yìn bàbá àti gbogbo ẹni tí ó máa wo bá ọmọ yẹ kí gbogbo fún dáàpọ̀ èmi náà ọ̀dàpọ̀ yìí o salamu alaykum wa rahmatuhu wa barakatuhu. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. ní dòní à ń bọ̀rọ̀ bọ̀ lérí pé ìṣọ̀kan mùsùlùmí mo sọ ní bíbà yìí níjọ́ náà pé bàbá wá ìṣọ̀kan nínú Islam a lè ní ìṣọ̀kan sínú Islam àbí tí àwọn àfáà bá jọ kan
níjọ́ tí àwọn àfúrò bá fẹ́ràn ara wa àlè sọ̀fọ̀ kan ní Islam. Àmọ́ lónìí kí n lè jọ́rọ̀ náà ní tàràbùtù wọlé ń sì jáàmù kó so mọ́ra wọn. Wọ́n wá fẹ́ sọ̀rọ̀ lérí pé kí ní jẹ́ ìsìláàmù dára. Ibadur Rahmani, a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Tabarakalladhi ja'ala fis samai burujan. وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. إن الدين عند الله الإسلام. إن الدين عند الله الإسلام. Dájúdájú ẹ̀sìn gidi lọ́dọ̀ Ọlọ́run òun lẹ̀sìn Islam. فمن يبتغي غير الإسلام دينا Àwọn ọlọ́ni yòówù tó bá lọ lè mú ẹ̀sìn míì yàtọ̀ sí Islam lẹ́sìn. فلن يقبل منه Fúnra àwọn Ọlọ́run ó ní láyù kì bá làmí níwù. Èmi Ọlọ́run ò ní pẹ̀ sí náà lọ́wọ́ ẹ̀. وهو في الآخرة من الخاسرين. Bọ́lá tó máa di yẹ́rì kìyàmá yóò máa bẹ nínú àwọn tí ó ṣòfò ọlọ́mọdé á ṣòfò. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. Ọlọ́run ní mo fi gbogbo ẹ̀yin tẹ́ ìgbà fẹ́mi Ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ sí ìsìlámù ẹ ṣe péyányẹ́. ادخلوا في السلم كافة. Bẹ́ẹ̀ bá pẹ́ọ́dù pé Mùsùlùmí ni ọ́ pẹ́ọ́dù rẹ̀ kí ayé ó mọ̀ pé ìsìlámù ni ọ́. ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. Ọlọ́run ní ẹ má tẹ̀ lójú ọ̀nà èṣù ẹ má jẹ́ èṣù òjẹ́ yín lérè. إنه لكم عدو مبين. Nítorí ní ẹ̀sìn tání ọ̀tá ńláńlá ló jẹ́ ọ̀tá tó fojú hàn ló jẹ́ fún gbogbo Mùsùlùmí. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم. Ọlọ́run àwọn tó gbà fẹ́mi Ọlọ́run tá a lè pè wọ́n ní Mùsùlùmí ẹ lápẹ́ tẹ̀lé mi ẹni tí bá lọ tí bá mú ẹ lápẹ́ wádìí kẹjùkú ẹ lákùn torí Ọlọ́run ẹ lákùn torí Ọlọ́run Ọlọ́run ní bẹ̀rọ̀ rẹ rú o. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم. Àwọn tí wọ́n fi àbòsí kún ìmọ̀ọ́nì wọn tí wọ́n tẹ́ sáré Ọlọ́run tẹ́yányá. أولئك